Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí orí ètò yìí o, mo kí yín káàbọ̀. Welcome back to my channel. Ṣé dáadáa ni mo bá yín? Èmi ọmọ yín ni o, Mashola. Gist tèmi tá a gbọ́ òun ni pé bàbá Kabiyesi bẹ Dr. Lizzy pé kí wọ́n má kó ẹrù wọn kúrò nínú palace o, kán dúró kí Kabiyesi fi dé láti Uganda so that wọ́n á lè jọ sọ̀rọ̀ torí àwọn ìyàwó tó kù ń threaten Dr. Lizzy pé wọ́n ní láti kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyí. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. I normally speak about royal gist and celebrity gist. Mo dúpẹ́ lọ́wọ́ yín, òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín Mashola ni o. Ẹ ṣé mo dúpẹ́. Mo dúpẹ́ fún gbogbo support yín àti ìfẹ́ tẹ́ ń fi hàn lórí channel mi. Mo appreciate yín o. Ẹ ṣé o. Wọ́n ní bàbá Kabiyesi bẹ Dr. Lizzy pé kán má lọ, kán má kó ẹrù wọn kúrò nínú palace, kán dúró kí Kabiyesi fi dé láti ìrìn àjò kí wọ́n fi settle ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. So bí a ṣe gbọ́, wọ́n ní Ashley àti Mariam ló wà nídìí ọ̀rọ̀ yìí o. Wọ́n ní àwọn ni wọ́n lọ ń bá Dr. Lizzy fa wàhálà pé gbogbo wọn gbọ́dọ̀ kúrò nínú palace o, pé òun náà ò lè dúró sínú palace. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ confront Dr. Lizzy pé Dr. Lizzy dẹ̀ bẹ̀rẹ̀ sí kó ẹrù wọn pé tó bá jẹ́ nǹkan tán fẹ́ nìyẹn tí gbogbo wọn á fi kúrò nínú palace fún Queen Naomi, àwọn náà á kẹ́rù wọn. So wọ́n ní ìgbà tí àwọn èèyàn rí tí Dr. Lizzy ń kẹ́rù wọn náà wá pé bàbá Kabiyesi ni bàbá Kabiyesi wá náà wá stop Dr. Lizzy pé wọn ò gbọ́dọ̀ kẹ́rù wọn, kán jẹ́ kí Kabiyesi dé láti Uganda. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn, jẹ́ ká jọ máa gbọ́ lọ. So wọ́n ní bí Ashley àti Mariam ṣe ní láyéláyé kò lè dúró sí inú palace pé because òun ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé òun náà ní láti kó ẹrù ẹ̀ láti kúrò nínú palace ni. Pé kóun náà lead by example, kó kúrò nínú palace. Tó bá kúrò nínú palace, àwọn náà kẹ́rù àwọn kúrò nínú palace. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí hámọ́ Dr. Elizabeth nìyẹn o. So bí a ṣe gbọ́, wọ́n ní pé Mariam ní pé tí Dr. Elizabeth ò bá kúrò nínú palace, òun náà ò ní kúrò nínú palace o. Wọ́n ní bá ṣe sọ fún yín, wọ́n ní olórí Rónkẹ́, wọ́n náà ti gba apartment sẹ́kọ̀ọ́. Wọ́n ní olórí Tèmítọ́pẹ́, wọ́n ní wọ́n ti rí apartment fún wọn ní Ilé Ifẹ̀, pé wọ́n dẹ̀ ti fẹ́ sanwó. Wọ́n ní ṣùgbọ́n wọ́n láwọn yòókù, wọ́n ní ṣe ni wọ́n ń fa wàhálà. Wọ́n ní Ashley àti Mariam, wọ́n láwọn méjèèjì ń fa wàhálà ni o. Wọ́n ní pé tí Dr. Lizzy ò bá kúrò nínú palace, àwọn ò ní lọ anywhere. Gist tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé abẹ́ẹ̀ rí pé èyí tún lágbára báyìí. Wọ́n ní Dr. Lizzy dẹ̀ sọ fún bàbá Kabiyesi pé òun ò ní problem láti kúrò nínú palace. Pé tó bá jẹ́ pé nǹkan tó máa mú Kabiyesi dunnú ni pé kí Queen Naomi padà wá sínú palace pẹ̀lú ọmọ wọn, àwọn á kúrò nínú palace. Ipa àwọn ò ní problem pẹ̀lú ẹ̀ rárá. Ẹ mọ̀ pé láti bẹ̀rẹ̀ Dr. Lizzy ò fẹ́ wàhálà. Wọn ò fẹ́ kí Kabiyesi, wọn ò fẹ́ wàhálà fún Kabiyesi rárá láti bẹ̀rẹ̀. Àwọn Mariam àti Ashley náà ní problem tí Kabiyesi ní. Ọlọ́run ló mọ ibi tí Kabiyesi ti rẹ́yìn méjèèjì gan. Wọ́n ní Dr. Lizzy sọ pé bí àwọn ṣe wà yìí, inú àwọn dùn pé àwọn fẹ́ Kabiyesi. Inú àwọn dẹ̀ dùn pé Kabiyesi wà nínú ayé àwọn. Pé nǹkan tó dẹ̀ máa múnú Kabiyesi dùn làwọn ń ṣe. Pé àwọn ò fẹ́ nǹkan tó máa jẹ́ kí Kabiyesi ronú. Pé àwọn ò fẹ́ nǹkan tó máa mú ìbànújẹ́ wá fún Kabiyesi. Wípé àlàáfíà àtayọ̀ làwọn fẹ́ fún Kabiyesi. Pé so àti move kúrò nínú palace is not a big deal. Ìgbà tí ó yẹ pé àwọn fẹ́ kúrò nínú ayé Kabiyesi àbí Kabiyesi fẹ́ kúrò nínú ayé títà wọn. Pé so pé bí ó ṣe yé àwọn méjèèjì mọ̀ ni wọ́n ṣe ń behave. Ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́gbọ́n, ẹ̀rí ọ̀rọ̀ tó jáde lórí Dr. Lizzy. Dr. Lizzy is so matured, very intelligent compared to some of you. Ó lágbára o. Wọ́n ní Dr. Elizabeth sọ̀rọ̀ gan-an wípé bá a ṣe ń rí Kabiyesi níta, wípé bí àwọn ìyàwó burúkú ìbọn ṣe ń portray Kabiyesi níta kan náà ṣe rí o. Wọ́n ní gbogbo àwọn ìyàwó burúkú, wọ́n ní ọ̀tá Kabiyesi ló pọ̀ jù nínú wọn. Wípé àwọn ni wọ́n fẹ́ máa ba orúkọ Kabiyesi jẹ́
wípé kábíyèsí èèyàn gidi ni wọ́n, pé wọ́n dẹ̀ ní respect fóbìnrin gan. Ṣé àmọ́ pé mi náà máa ń sọ nínú gist mi pé èèyàn dáadáa ni kábíyèsí. Mariam ló kàn ń portray kábíyèsí bí èèyàn burúkú àti Ashley. Àwọn méjèèjì èèyàn burúkú ni wọ́n. Wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n ní àwọn báwọn ṣe wà wọ́n lè marry kábíyèsí 100 times again all over and over. Wọ́n ní kábíyèsí is a very very good man. Dr. Lizzie ló ń sọ gbogbo nǹkan tá à ń sọ yìí o. Wọ́n ní àwọn máa support kábíyèsí forever ni. Wípé àwọn dẹ̀ máa love kábíyèsí forever ni. Mo feel pé jealousness ló wà ní ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn lé. Àbí kí lẹ̀yin rò? I think Mariam and Ashley is jealous of Dr. Lizzie. Nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an nìyẹn. Ẹ mọ̀ pé Ashley ò rí gbogbo attention tó máa ń rí tẹ́lẹ̀ mọ́. Dr. Lizzie ti take over. Nǹkan tó ń dùn Ashley nìyẹn. Mariam náà àtìgbà tí Dr. Lizzie ti dé kábíyèsí ò ní time fún. Òun náà máa ń jowú. Jealous woman. Ó lágbára. So ọ̀rọ̀ ní o ẹ̀yin èèyàn, wọ́n ní Mariam yarí o wípé òun ò ní jẹ́ kí Dr. Lizzie sweep òun kúrò ní inú ilé ọkọ òun o, wípé ó dé ó gbọ́kọ mọ́ òun lọ́wọ́, gbalé mọ́ òun lọ́wọ́, gbogbo ọ̀nà mọ́ òun lọ́wọ́. Wọ́n ní Dr. Lizzie dẹ̀ sọ fún yín pé fúnra rẹ̀ ló gba rẹ̀ lọ́wọ́ ọkọ ẹ̀, nítorí pé ìwé ò da, ìwà burúkú ló ní, gbogbo inú ẹ̀ ejò àtàkèké ló wà nù ẹ̀. Wọ́n ní Dr. Lizzie sọ fún yín pé kì í ṣe obìnrin tó dáa, wípé ó selfish, pé ara ẹ̀ nìkan ló mọ̀, wípé kò kí à ń pa any other person, wípé kò fẹ́ ìdùnnú kábíyèsí àfi kán máa ronú, wípé nǹkan tí Mariam wà after kò ju wípé kó lọ sí Paris lọ kó náwó kó wá gold sọ́rùn, wípé kò sí nǹkan kan tó lè ṣe, wípé àwọn ti mọ̀ wípé wọ́n fẹ́ gbógun ti kábíyèsí ní pọ́lọ́hún òdẹ̀ ní fún wọn ṣe. Àwọn ní Dr. Lizzie sọ̀rọ̀ gan-an ẹ̀yin aráalé. Wọ́n ní Dr. Elizabeth gan wọ́n náà ti ra ilé sífẹ̀ tó fẹ́ kó síbẹ̀ tó ti fẹ́ kó lọ. Wọ́n náà ti ra ilé sífẹ̀. Wọ́n ní kó mọ̀ pé Dr. Elizabeth ti ra ilé, wọ́n ló ń halẹ̀ mọ́ Dr. Elizabeth. Wọ́n ní Dr. Elizabeth wá nítorí ìfẹ́ táwọn ní sí kábíyèsí làwọn fi ra ilé sífẹ̀. Wọ́n ní táwọn bá fẹ́ rí kábíyèsí anytime làwọn lè rí kábíyèsí. Wọ́n ní so òun ló ní problem tó jẹ́ pé kò mọ nǹkan tó fẹ́ fún life ẹ̀, tó jẹ́ pé wàhálà àti ìdààmú ló ń bá kiri. Wọ́n ní Dr. Elizabeth sọ̀rọ̀ sí. Dr. Elizabeth gan ti ń move ẹrù wọn díẹ̀díẹ̀ lọ sínú apartment yẹn kó tó wá dé pé wọ́n ní rárá o, wípé kán má ṣe bẹ́ẹ̀, kán jẹ́ kí kábíyèsí dé, wípé kí wọ́n tó ṣe, kán tó gbé ìgbésẹ̀ tán bá fẹ́ gbé. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn Mariam ti ń sọ tẹ́lẹ̀ pé Dr. Lizzie mọ̀ wípé fún selfishness ara ẹ̀ ni ó fẹ́ lé àwọn kúrò nínú palace ní kóhun àti Queen Naomi nìkan kan fi wà nínú palace. Wọ́n ní Dr. Lizzie sọ fún yín pé òun máa kẹ́rù òun máa lọ sílé tó ń rà, wípé kì í ṣe torí kóun fi wà nínú palace pẹ̀lú Queen Naomi ló ń fi ní pé kí ni kábíyèsí fi ní kí gbogbo yín kúrò nínú palace. Fún happiness kábíyèsí ni àti happiness Queen Naomi àti happiness ọmọ wọn. Wípé so tó bá jẹ́ pé nǹkan tó máa move tó máa jẹ́ kẹ́ kúrò nínú palace ó máa kẹ́rù ó máa lọ. Ṣé ẹ̀dẹ̀ mẹ́pà àwọn èèyàn ti ń gbé kinní yẹn kiri tó ń sọ pé èèyàn burúkú ni Dr. Lizzie, ó ń jà fára ẹ̀ ni, ó ń jà mo rí èèyàn kan tó ṣe gist kan tó ní Dr. Lizzie èèyàn burúkú ni, ó ń jà fára ẹ̀ ni. Ẹ̀yin èèyàn yìí ṣá ẹ kàn máa ń sọ nǹkan tó bá wù yín ni. Ṣé Dr. Lizzie ń jà fára ẹ̀ láti joy? Ṣó ń jà fára ẹ̀ láti jọ ẹ̀ ló ń parí ìjẹun àti kábíyèsí àti Queen Naomi? Ẹni tó yẹ pé kò sí ẹni tó ṣe gbogbo nǹkan tí Dr. Lizzie ṣe, ó nìkan ló ṣe nínú gbogbo ìyàwó tí kábíyèsí fẹ́. Èèyàn tó tún try díẹ̀ ni olórí Rónkẹ́. Ẹ wá ń sẹ́ pé ó ń jà fára ẹ̀, ó ń jà fára ẹ̀, ó ń jà fára ẹ̀. Wọ́n ní Dr. Lizzie ti ra lé sí Ifẹ̀, ipò dẹ̀ ti ń kẹ́rù ẹ̀ lọ síbẹ̀ díẹ̀ bọ̀ bàbá kábíyèsí ní pé kí wọ́n dúró kán jẹ́ kí kábíyèsí dé kán tó move anything. So Dr. Lizzie ní obìnrin kan tí kábíyèsí love ní Queen Naomi, wípé wọn ò dẹ̀ ní dákẹ́ until gbà tí Queen Naomi bá padà wá sínú palace, wípé so ẹ̀yin ìyàwó ibi tẹ́ fi àwọ̀ èèyàn tẹ́ fi bu ara, tó jẹ́ pé nínú yín ìkòkò àti àkekèé ló wà nínú yín, ìpojú máa tì yín. Wọ́n ní nǹkan tí Dr. Lizzie sọ fún wọn ni. Gbogbo nǹkan tá a sọ fún yín àlẹ́jì ni nǹkan tá a gbọ́ la wá sọ fún yín ẹ̀yin èèyàn. A ní ká mú gist tèmi wá fún yín ni.
so ẹ̀yin èèyàn lé update gist yìí nìyẹn o. Wọ́n ní bàbá kábíyèsí ní rárá o, Dr. Lizzy ò lè kẹ́rù wọn jáde nínú palace o, àfi tí kábíyèsí bá dé. So a ní ká mú update wá fún yín ní ẹ̀yin èèyàn lé. Tá bá tún gbọ́ mi, a máa mú wá fún yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Ẹ ṣé o. God bless you. Share this video, like and subscribe. God bless you all.